Hello, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kálẹ́ òní gbogbo ibi tẹ́ bá ti ń wò mí. Èmi ọmọ yín náà ni olólùfẹ́ yín Lẹ́díkẹ́ ìfẹ́ olúwa ṣe èmi náà mà ní mo mà tún dé ẹkú bó ṣe ń lọ ń lù ú. Ẹ gbọ́ kí ló dé, kí ló ṣẹlẹ̀, kí ló fariwo lórí social media. Kí ló ṣẹlẹ̀, ṣáà sọ fún yín tẹ́lẹ̀ ni. Ó dà pé ẹ̀ tí èèyàn fi yín ṣe yẹ̀yẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ ń sunkún kiri wípé wọ́n kidnap. Ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ kidnap ni? Àbí wo ló fariwo? Èwo ló fẹ́ kún? Ṣé bá sọ fún yín tẹ́lẹ́nu wá ń rùn? Ṣé bá sọ fún yín tẹ́lẹ́nu Lẹ́díkẹ́ tóbi? Ṣé bá sọ fún yín tẹ́lẹ́ ọ̀rọ̀ wa ò tà afẹ́ bàlújẹ́? Òun pẹ́kọ́ tó gbé gbogbo wọn lọ tán. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi bá mi ṣí ẹ̀. Ẹ bá mi wí pé wọ́n gbòòrò ayé Lẹ́díkẹ́ náà ló tún dé. Ọlọ́run tí ń bí gòtàdá yín torí tá bá máa wí sìn. Wọ́n á wò mí látòkè délẹ̀ ni wọ́n á fi yọ ìbú sí mi lára mi ìdẹ̀rán ìyá láyé anybody iṣẹ́. Kẹ́ tó bú mi mo ti búra mi. Èébú yín ò ní ṣòkò ṣe kí ni kò ní dùn mí. Tẹ́ bá wá padà bú mi kò ní dùn mí. Rẹ́gí ara mi ló máa ṣe. Ẹ jọ̀ọ́ ẹ̀yin ọmọkọlẹ̀ káàárọ̀ oòjíire. Ẹ̀yin tí wọn ò ní gbé ìbànújẹ́ sẹ́nu ọ̀nà lé yín. Ẹ̀yin tí wọn ò ní gbé wàhálà àti ìdààmú sójú window yín. How far ṣé ti get ready? Ṣé ti get ready? Abẹ́ ti get ready. Ẹ ti get ready. Ẹ ṣe practice lọ́wọ́, ẹ ṣe prepare. Okay, it is well with you. Now, wọ́n lọ jí àwọn ọba gbé. Ọlọ́pàá ọba. Ó jí àwọn ọmọ school gbé. Ẹ jọ̀ọ́ ibo là ń lọ lórílẹ̀-èdè location 9. Ibo là ń lọ ní location 9. Ṣé rí pé location 9 ti tán? Àfi tá bá kàn tanra wa lókù. Location 9 ti tán. Àfi tá bá tanra wa lókù. Ẹ wo ìṣẹ̀lẹ̀ àbàmì aburú ní January 2024. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, tẹ́ ń wò mí, ẹ bá mi share ètò yìí. Mo fẹ́ kí gbogbo yín kẹ́ lọ mọ̀ dájú wípé ìjọ tí wọ́n pa ọba aládé méjì, tí ọba kan sá tí wọ́n escape, ìjọ yẹn náà ni wọ́n kidnap odidi bọ́ọ̀sì school bus. Odidi full school bus, àwọn ọmọ school, wọ́n kidnap wọn títí di bí mo ṣe bá yín sọ̀rọ̀ yà gbọ́n kankan o. Àgbọ́n kankan o. Àwọn ọmọ yẹn ni wọ́n kọ́kọ́ kidnap láàárọ̀ kó tó wá pa àwọn ọba lọ́sàn-án. Ariwo àwọn ọba òun ni rédíò gbé, ní newspaper gbé. Wọ́n lẹ́ni tí ò lẹ́bí, tí ò lára, tí ò mọ̀yàn nìyà ń jẹ ní location 9. À ń sọ fún yín ẹni rọ́là ń pẹ́ lẹ́nu wa rùn ká gbẹnu sàn. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ìjẹ́ ìjọba location 9, ìjẹ́ gọ́vùnà Èkìtì, that same Èkìtì náà ni wọ́n ti kidnap àwọn èèyàn. Full school bus, ọmọ pẹ̀lú àwọn tíṣà wọn. Ọlọ́run mọ ibi tí wọ́n lọ, bí wọ́n lọ fún excursion ni, only God knows. Wọ́n kidnap wọn. Odidi full bus ni wọ́n kidnap. Ọ̀sán ẹ̀ ni wọ́n pa àwọn ọba aládé méjì tí wọ́n yìn wọ́n ní ìbọn. Ọ̀sán ni wọ́n pa àwọn ọba o. Ìjẹ́ gbọ́n kankan nípa tàwọn ọba. Alẹ́ tí mi kankan ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní location 9. Wàláì tí máa wá ṣe live show fún yín lórí Facebook, mo wá fi yín ṣe yẹ̀yẹ́ ni. Mo dẹ̀ máa fi yín ṣe. Mo wá fẹ́ retí yálà ìyá bàbá ńlá kó ẹni tó máa bú mi tí bá ti ṣe yẹ̀yẹ́ pé wọ́n ti pa gbogbo ọba yín tán. Wàláì. Mo retí yálà ìyá bàbá ńlá kó ẹni tó máa wá sọ pé Lẹ́díkẹ́ ṣó yẹ kó rẹ́rìn, ṣó yẹ kó ṣe máa gbé yín ṣépè aburú. Nígbà tí wọ́n jù sí mi wípé wọ́n gbé ọba, wọ́n pa ọba, mo wá post ẹ̀ sórí Facebook. Ẹ̀yin èèyàn, mo wá kọ congratulation àwọn kan wá lọ comment òṣìṣẹ́ di comment. Ẹ mọ̀ pé ìbúdọ̀lá ni Lẹ́díkẹ́. Mi rí títí yín rò. Ìgbà tá à ń sọ fún yín ṣe báwọn ọba yín wọ́n ṣe kí ni? Wọ́n fọwọ́ lẹ́rán, wọ́n fi tewúrẹ́ jiyán. Wọ́n dẹ̀ ìfògógóró ìbílẹ̀ wọ́n fi fọ ẹnu wọ̀ tẹ̀ mọ̀ gógóró ìbílẹ̀ mọ̀ sí i. NSC ni wọ́n mú. Kí wá lẹ wá bá mi sọ? Ẹ wá ní kí n má ṣe yẹ̀yẹ́. Mo ṣì máa fi yín ṣe yẹ̀yẹ́ lórí TikTok. Máa fi yín ṣe yẹ̀yẹ́ lórí Instagram. Máa fi yín ṣe yẹ̀yẹ́ lórí Facebook. Máa fi ṣe yẹ̀yẹ́ lórí YouTube tá wà yín náà. Yẹ̀yẹ́ yẹn máa gbá ski. Yẹ̀yẹ́ sì máa ṣe fún yín ṣe. Ẹ wo, á gbá ski, á bad-bad-dess. Ẹ̀yin ìyá yìí bàbá, mi mọ̀ bí ẹ tuntun ti gbélé náà. Wọ́n tún ti kidnap ọlọ́pàá mẹ́ta. Pẹ̀lú bọ́ lọ́wọ́. Ó ti get started, ó let's get. Ẹ má bínú o. Ó ti get started. Ó let's get. Wọ́n kidnap àwọn ọlọ́pàá náà. Ẹ má bínú. Àga lóore. Wọ́n kidnap àwọn ọlọ́pàá mẹ́ta. Pẹ̀lú ìbọn lọ́wọ́. Wọn ò tí mọ gbogbo ibi táwọn yẹn náà wọlé sí. Àwọn ọmọ kéékèèké, àwọn ọmọ school. Wọn ò tí mọ ibi tó wọlé sí up till now. Ẹ má gbàgbé pé last week ni wọ́n kidnap PDP chairman.
aláwa o Nàìjíríà. Ní last week wọ́n kidnap PDP chairman. Ṣé ẹ mọ iye tó fi gba PDP chairman sílẹ̀ kó má bàa kú? Wọ́n fi 200 million. Mo gbọ́ báyìí mo lanú lẹ̀ ni. Nígbà tí wọ́n kidnap PDP chairman, àwọn PDP rí 200 million. Wọ́n rí gbé sílẹ̀ láti fi gba PDP chairman. Ẹjọ́ èmi àti ẹ̀yin tẹ́ ń wò mí. Táwa ò ní 5 million tá lè fi gba ẹni tó bá jí gbé. Kí la fẹ́ ṣe? Kí la fẹ́ ṣe? Mo mọ̀ pé 200 million tó kó lẹ̀ yẹn sì kò ní ṣẹ̀yìn governor kí lorúkọ wọn ti jẹ́ governor Ìbàdàn yìí, because PDP chairman wọn ni wọ́n gbé ti Lagos State. Ọ̀dẹ̀jọ́ ń bọ̀ láti meeting ni wọ́n fi kidnap ẹ̀. Governor Ṣèyí Mákindé. Ọmọ àmọ́ pa bí wọ́n ṣe lọ gba governor yẹn sílẹ̀. Ṣẹ́rí gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yẹn tó dùn mí fún jù kó dùn mí fọ́ba o. Ọba tó bá ti pa ẹ bá mi share programu yẹn jẹ́ kó dọ́dọ̀ wọn kọ́ mọ̀ pé yes Lady K lọ́wọ́ tí mo wà yìí ojú àánú ti fọ́ ojú ìkà ló kù. Ọba tó bá ti pa àbí tó kidnap ẹ ṣàbọ̀ wa mú ọ̀pá àṣẹ àti ìrùkẹ̀rẹ̀ àti ṣẹ̀kẹ̀rẹ̀ àti bàtà ẹsẹ̀ ẹ bá wa fi ránṣẹ́ sí palace. Ẹ máa gbé wọn lọ. Wọn ò wúlò fún wa. Mo sọ with full chest. Ẹni ọba tó bá ti gbé ó di gbére kó máa gbé wọn lọ. Ẹni ọba tó bá pa wọ́n pálàpà gbé, because a ti dábọ̀. Aláfẹ́kẹ̀yìn bàbá wa gbogbo èyí ó bá lẹ Yorùbá bàbá wa nìyẹn. Asun ẹkún akélójò akélẹ́rùn wípé afẹ́kàṣẹ kó padà sẹ́nu yín. Afẹ́kẹ̀ jẹ́ kí ni kẹ́ padà sójú àléfà. Bàbá wa lẹ jẹ́, bàbá wa lẹ jẹ́, ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kì í ṣe bàbá wa. Sọ kọ́ máa gbé yín lọ. Ìbá wọn kọ́ gé orí yín kọ́ fi etí kọ́ ránṣẹ́ sí palace. Ara property ilẹ̀ Káàárọ̀ Oòjíire náà ni kò sí ohun tó fi ń ṣèyàn. Dédé ara wa ló ṣe. Dédé ara wa ló ṣe. Wọ́n rí 200 million. Wọ́n rí fi gba PDP chairman. Àwọn ọmọ kéékèèké tí wọn ò lẹ́ṣẹ̀ lọ́rùn àwọn yẹn ló dùn mí fún jù. Àwọn ọmọ kéékèèké àti mọ̀ gbòbí táwọn ọmọ yẹn wà dì sí. Ìjẹ́gbọ́ kí gọ́vnọ̀ sọ̀rọ̀ nípa ẹ̀. Nígbà tí wọ́n pa ọba méjì lÉkìtì, gọ́vnọ̀ of Èkìtì jáde síta. Gọ́vnọ̀ ní wípé kí wọ́n lọ wá àwọn tó ṣe iṣẹ́ yẹn. Wọn ò ní kọ́kọ́ lọ wá bó ṣe máa rescue àwọn ọmọ tí wọ́n ti ẹ̀ gbé lọ. Kò sẹ́ni tó mọ bí táwọn ọmọ yẹn wà báyìí o. Ṣẹ́rí lọ́wọ́ yìí ó máa loud gan. Ó máa loud because gbogbo yín lẹ lajú sílẹ̀ tí Nàìjíríà fi dà báyìí. Ẹ wá gbọ́ ròyìn yìí. Ẹ ní ever gbọ́ nínú ròyìn yìí o wípé wọ́n kidnap àwọn ọmọ kéékèèké náà. Ẹ jẹ́ àwọn kọ́gbọ́n ti tàwọn ọlọ́pàá náà torí mi tẹ̀ fẹ́ kó gùn. Èmi wá ṣẹ̀fẹ̀ ni. Mo wá ṣẹ̀fẹ̀ ni. Mi ìwà kẹ́dùn. Ẹ̀dùn àwọn tí mo wá kó òun làwọn ọmọ kéékèèké yẹn nìkan ni mo bá kẹ́dùn. Ṣùgbọ́n mo fi àsìkò yìí sọ fún ẹ̀yin ọmọ kọlẹ̀ Kóòtù Òjíire wípé ẹ lọ múra. Ẹ lọ ṣe kíni? Ẹ lọ múra. Àwa ò bànújẹ́, àwa ò kógun jàlú. Àwọn tó máa kógun jà location 9 náà ni wọ́n ti ń kógun jà tí wọ́n ti kidnap àwọn èèyàn yẹn. Ẹ gbọ́, àwọn tó máa kógun jà Nàìjíríà, àwọn ni wọ́n ti jà yẹn tí wọ́n ti kidnap. Náà ẹ wá gbọ́ bó ṣe kidnap àwọn ọlọ́pàá. Ó yá. Àbírú kí leléyìí? Àwọn Fúlàní darandaran jí ọlọ́pàá mẹ́ta gbé pẹ̀lú ìbọn ọwọ́ wọn. Òye náà dáa. Ní báyìí, gbogbo inú igbó àti ibi gbogbo làwọn aláṣẹ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta ní káwọn ọlọ́pàá ìpínlẹ̀ náà máa wá. Bóyá wọn á rí àwọn ọlọ́pàá mẹ́ta kan táwọn Fúlàní darandaran jí gbé sá lọ pẹ̀lú ìbọn ìjọba tó wà lọ́wọ́ wọn. Ìṣẹ̀lẹ̀ kàyéfì ọ̀hún wáyé lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 25 oṣù kínní ọdún 2024 yìí lágbègbè ìjọba ìbílẹ̀ Ugeli nípínlẹ̀ náà. Aláròyé gbọ́ pé ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá kan tí wọ́n ń pè ní PMF 51 nílùú Ọ̀hárà ni wọ́n pín àwọn ọlọ́pàá ọ̀hún sí tí wọ́n sì ń ṣiṣẹ́ wọn déédéé. Agbègbè kan tí wọ́n ń pè ní East West níjọba ìbílẹ̀ Ugeli làwọn ọlọ́pàá 6 kan wà lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún máa wáyé. Lójijì làwọn Fúlàní darandaran ọ̀hún yọ sáwọn agbófinró yìí tí wọ́n sì jí àwọn 3 gbé sá lọ nínú wọn pẹ̀lú ìbọn AK-47 tó jẹ́ tìjọba. Ṣé làwọn yòókù wọn sáwọ̀ pẹ́
kí àwọn Fúlàní darandaran má bàa jí àwọn náà gbé lọ. ó pẹ́ kó tó rùjọba gan-an. ọ̀kan lára àwọn ọ̀gá ọlọ́pàá tó wà ní olú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà tó gbà láti sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ yìí sọ pé àwọn ikọ̀ ọlọ́pàá ẹlẹ́ni 6 kan ló ń ṣiṣẹ́ lágbègbè Ogele Pátálì ibi tí wọ́n wà kò fi bẹ́ẹ̀ jìnnà púpọ̀ sílùú kan tí wọ́n pè ní Òwúrò. ọ̀gbẹ́ni Moses Progress ẹni ọdún 22 sáré wá pe àwọn ọlọ́pàá ọ̀hún pé kí wọ́n wá ran àwọn lọ́wọ́ o. ó ní àwọn Fúlàní darandaran kan ń yọ àwọn lẹ́nu níbi táwọn ti ń ṣe ètùtù lábẹ́ bíríìjì kan. ọ̀gá ọlọ́pàá tó ṣáájú ikọ̀ ọ̀hún àwọn 7 kan lọ wo ohun tó ń ṣẹlẹ̀ níbẹ̀ gan-an. wọ́n sì gbé ìbọn AK-47 wọn lọ́wọ́. ó pẹ́ díẹ̀ tí wọ́n ti lọ tí wọ́n kò padà dé. nígbà tó yá ni àwọn ọlọ́pàá ọ̀hún bá rí Moses tó wá pè wọ́n fún ìrànlọ́wọ́ ọ̀hún lórí ọ̀kadà tó ń lọ lẹ́lẹ́lẹ́. wọ́n dá a dúró wọ́n béèrè àwọn ọlọ́pàá tó tẹ̀lé lọ. ó ní gbàrà táwọn débẹ̀ ńlá àwọn Fúlàní darandaran ọ̀hún kọjú ìjà sáwọn tí wọ́n sì kápá àwọn ọlọ́pàá ọ̀hún. ó ní ẹni orí yọ ó dilé lọ̀rọ̀ ọ̀hún dà o. ṣùgbọ́n àwọn agbófinró yìí kò jẹ́ kí Moses lọ nítorí òun ló wá pè fún ìrànlọ́wọ́ àwọn ọlọ́pàá ọ̀hún kó tó di pé wọ́n jí wọn gbé báyìí. ọ̀gá ọlọ́pàá ọ̀hún ni àwọn ti bẹ̀rẹ̀ sí wá àwọn oníṣẹ́ ibi ọ̀hún táwọn sì máa fọwọ́ òfin mú gbogbo wọn láìpẹ́ rárá. alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta SP Bright Edafi kò gbé ìpè rẹ̀ lásìkò táwọn oníròyìn ń pè é lórí fóònù ẹ̀ ká tiẹ̀ lè gbọ́ nǹkan tóun náà rí sí i. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé òun lẹ ti gbọ́ yẹn o ẹ̀yin bàbá tẹ́ bá wọnú news yẹn ẹ rí wípé AK-47 tó kó lọ òun lọ sunkún orí ẹ̀ wọn kí ẹ fẹ́ mi èèyàn o wọn kí ẹ fẹ́ mi àwọn student o ẹ̀mí àwọn ọ̀pá tó wà lọ́wọ́ wọn AK-47 òun lọ́wọ́ after tí rí nǹkan ìṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ta ló máa kẹ́dùn yín ẹni tó bá kẹ́dùn àwọn ọba tó mọ́kàn tó kàn tún wá ṣe mí ní láàánú ni wípé àwọn ọba kéékèèké àbí òní kí n ṣe put wọn àwọn innocent king ló forí kò ìyẹn ló tún lè jẹ́ kí n ṣàánú àwọn innocent king tí ẹnu wọn ò tọrọ láwùjọ tó jẹ́ pé ó wù wọ́n kó pàṣẹ ṣùgbọ́n àwọn first class ò fààyè gbà wọ́n láti pàṣẹ ó wù wọ́n láti jà fitafita fún ìran Yorùbá ṣùgbọ́n àwọn tó wà níwájú ò fààyè gbà wọ́n àwọn ló forí kò ìyẹn tún jẹ́ nǹkan ìbànújẹ́ ṣẹ́rí tá bá yọ tìyẹn kúrò tí bá sọ tí mo kọ́kọ́ sọ nígbà tí mo gbọ́ pé wọ́n jí àwọn bá gbé tẹ́ bá gbọ́ fọ́ọ̀sì ẹni tí mo kọ́kọ́ béèrè pé ṣó wà náà àwọn tó gbé ẹ fọ́ nìgan ẹ má jẹ́ kí n bẹ̀ ẹ má jẹ́ n bẹ̀ ohun tí máa kàn sọ fún yín ni wípé ìjì tó ń ja àwọn innocent king ó máa ja ẹ̀yin ọba tẹ́ innocent kì í ṣèpè 2024 ó máa láòdù gan ó máa dẹ́tì Ọlọ́run ẹ jẹ́ àjọ gbọ́rọ̀ yẹn lè náà mi ì fẹ́ pẹ́ lórí prógrámù yìí mo kàn wá ní pé kémi náà bá wọn gbẹ́nu sí mo fẹ́ wá ṣe yẹ̀yẹ́ ni but mo weak. tọ́nà lórí ìṣẹ̀lẹ̀ gbàǹkangbì tí máa ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn oní ajínigbé yìí ìwádìí wa ń ṣàfihàn rẹ̀ wípé nínú ìṣàkóso ààrẹ àná Muhammadu Buhari àti ààrẹ Bọ́lá Tinubu lọ́wọ́lọ́wọ́ tí ń bẹ níbẹ̀ lọ́wọ́ yìí kódà látọdún 2019 sí ọdún táwa yìí àwọn èèyàn tí wọ́n ti jí gbé ó ti lé ní ẹgbẹ̀rún 17,469 Nigeria ni wọ́n ti kidnap wọ́n ti jí gbé o. ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ tuntun burúkú àyàrá tó wá tó ń ṣẹlẹ̀ báyìí gẹ́gẹ́ bó ti wà nínú ìwé ìròyìn The Punch lójú ìwé kejì ló sọ ọ́ di mímọ̀ báyìí wípé wọ́n tún ti gbẹ̀mí lọ́wọ́ onímọ̀jọ ti ìmọ̀jọ ti ìjọba ìbílẹ̀ ti Ọ̀yẹ́ area ọba Ọlátúndé Olúṣọlá o àti ẹlẹ́sùn ti Ẹ̀sùn Èkìtì Ìkọ̀lé local government area ọba Babátúndé Ògúnṣakin nígbà tí alára ti ará Èkìtì ọba Adébáyọ̀ Fátọ́ba ti Ìkọ̀lé local government torí kó àwọn yọ àwọn gbélẹ̀ àwọn gbẹgbẹ́ wọ́n ní ìṣẹ̀lẹ̀ tó wá padà ṣẹlẹ̀ yìí iná lọ́mọ̀ wáyé lásìkò ìgbà tí àwọn orí adé wọ̀nyí tí wọ́n ń darí padà bọ̀ níbi ètò kan tí wọ́n lọ ṣe ní ìpínlẹ̀ Èkìtì tí wọ́n sì ń darí relé wọ́n ní àwọn ajínigbé wọ́n ti dẹdẹ wọn kalẹ̀ wọ́n ti gẹ̀gùn kalẹ̀ àfi bí wọ́n ti ya bù sí ojú ọ̀nà báyìí wọ́n ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí alára àti ará o wọ́n ní wọ́n gbélẹ̀ pápápá pẹ̀lú ìgbìyànjú wípé kí wọ́n jí wọn gbé ṣùgbọ́n àwọn orí adé méjèèjì tó kù àwọn náà gbìyànjú láti sá àsálà fún ẹ̀mí wọn ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ yẹn
kò padà bọ́ síbi tó dáa torí wọ́n ní akábájíná tùlù wọ́n sì dá ẹ̀mí wọn ní ègbodò. Kódà ìṣẹ̀lẹ̀ yìí ló ti domi tútù sí ọkàn àwọn èèyàn ní ìpínlẹ̀ Èkìtì àti àyíká ibi tí ìṣẹ̀lẹ̀ yìí tó ti padà wáyé. Ní báyìí ibà ti Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò fún ilẹ̀ Yorùbá pátápátá o ibà Gani Adams nínú ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú ìwé ìròyìn ti The Punch. Kí ló sọ? Wọ́n bu ẹnu àtẹ́ lu ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní àsìkò yìí. Wọ́n tún ní amúkùn ẹrù ẹ̀wọ̀ olókèlè ń wo ẹ̀wò sàlẹ̀. Ó ní ó ṣe ní láàánú wípé irúfẹ́ ìṣẹ̀lẹ̀ yìí ó tún ṣẹlẹ̀. Pàápàá àwọn tí wọ́n jẹ́ gómìnà ní apá gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè Nàìjíríà náà ni a ti kùnà láti ṣe wọ́n sowọ́pọ̀ pẹ̀lú àwọn ikọ̀ aláàbò tó jẹ́ ti aládàáni. Èyí tí wọ́n ní wo sàkórí pé àwọn eléyìí tí ìjọba bá ṣàtìlẹ́yìn fún wa tí wọ́n bá tún fa ojú wọn náà mára tí a bá fi apá kún ìtàn yóò lè ṣe é pé dáadáa á lè kojú ohun tí ń pè ní ìpèníjà ètò ààbò ní gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ Ọ̀nà Kakanfò nígbà tí ó sọ̀rọ̀ ó ní ó tó àwọn ẹgbẹ́ bíi mẹ́tẹ̀lá ọ̀tọ̀ọ̀tọ̀ tóun ti ṣe àgbékalẹ̀ wọn kalẹ̀ tó sì jẹ́ wípé àtìlẹ́yìn ó ní wọ́n nílò. Ibà Gani Adams ń bá yín wí òwe mọ̀ gbọ́n kan tí bàbá yín sọ̀rọ̀ lóògùn ọ̀fẹ́ sọ̀rọ̀. Òun náà múra pẹ̀lú eléyìí Afẹ́nifẹ́re àwọn náà wọ́n tún bu ẹnu àtẹ́lù ìṣẹ̀lẹ̀ yìí wọ́n sì ń pèpè wípé ẹ jẹ́ á ṣàgbékalẹ̀ àwọn ikọ̀ eléyìí tí ó lè kojú ohun tí ń pè ní ìpèníjà ètò ààbò ká sì rú àwọn tí wọ́n ń bẹ nílẹ̀ lọ́wọ́ pàápàá jùlọ ikọ̀ Àmọ̀tẹ́kùn tí a ṣàgbékalẹ̀ rẹ̀ ní gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú àwọn bájínátù tí ń sọ̀rọ̀ burúkú jáde ní àti tó yàtọ̀ sí sakabula. Wọ́n ní ìbọn tààràtàrà kí àwọn náà kí wọ́n lè gbé dání torí ti ń bẹ lọ́wọ́ ajínigbé ó yàtọ̀ sí tí ó máa wà lọ́wọ́ àwọn ikọ̀ yìí. Wọ́n ní tá a bá rú wọn lágbára pẹ̀lú nǹkan iṣẹ́ tó yẹ kí wọ́n lò. Ìjà ń pè ní ìpèníjà ètò ààbò. Bóyá o tọrọ Nàìjíríà kọ́ ni àbí kó ní kálukú máa lọ́ lu ẹ̀. Lágbà gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè Nàìjíríà. A ní ìkáyé tó sọ̀rọ̀ kan ká tó sọ̀rọ̀ láàárọ̀ yìí. Ó ní àwọn ọba wọ̀nyí ó ní àwọn kankan tí wọ́n ń jẹ. Irọ́ ẹ̀yà kan fi ẹ̀yin ìyá ìbàbá ẹ káàbọ̀ padà sórí ètò ẹ bá mi ṣe ẹ bá mi gbọ́ wọlé ẹ ti gbọ́wọ̀ látẹnubà Gani Adams kò gbá kólekóle ṣẹ́rọ̀rọ̀ 2024 ọ̀rọ̀ fàájì ni kì í ṣọ̀rọ̀ ìjà kì í ṣọ̀rọ̀ à ń rojú à ń mú à ń jupá jùsẹ̀ tábà jupá tábà jùsẹ̀ ẹ̀fẹ̀ la fẹ́ ṣe bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tó wà ńlẹ̀ wàláì kò rìkwẹ́sì fún bíkólà débi tó máa rìkwẹ́sì fún table water fàájì ni kí màá kọ̀ sọ fẹ́yìn ọmọ kan lẹ́kọ̀ọ́ tó jì rẹ̀ ẹni tó bá gbẹ́kẹ̀lé ibà Gani Adams ó tọ̀ sí ṣòkòtò ẹni tó bá ṣe kí ni tó bá gbẹ́kẹ̀lé ibà Gani Adams ẹ̀tàn ra yín ẹni tó bá gbẹ́kẹ̀lé ìjọba ẹ̀tàn ra yín lẹ́yìn kẹ́ gbẹ́kẹ̀lé ara yín àtọ̀lọ́ kẹ́ fún ara yín so ṣòkòtò yín kẹ́ fún ara yín mọ what to do because ó máa dẹ́tì gan ní 2024 ẹ lọ dé òun lẹ ti rí yẹn 2024 ìtẹ́ bá ń gbọ́ máa lẹ́tì kẹ́ ó máa gbáàsì gan kò sí àní-àní níbẹ̀ because nǹkan ti bàjẹ́ kọjá bẹ́ẹ̀ àwọn pípù ìdẹ́ ti wọlé tán sí wa lára àwọn pípù ti ṣe kí ni wọ́n ti wọlé tán sí wa lára ṣe bá wa Yorùbá àwa làwa gọ̀ ṣe bá wọn ti last time táwọn Fúlàní àwọn Bayétí àlà tí wọ́n grant interview wọ́n nípa láìkì màálù gan ká máa fi jàmàlà ṣé wọ́n parọ́ ni wọ́n parọ́ náà ohun táwa Yorùbá mọ̀ ní ká ṣọ̀tẹ̀ ká gbógun tira wa ẹni tó bá ti dáa fún káwá bá ṣe máa gbé jù sílẹ̀ ẹni tó bá wà lókè káwá bá ṣe máa fà wálẹ̀ àbí kìí ṣe táwà gòdù fún ni Fúlàní dẹ̀ gòdù fún AK-47 AK-49 AK-100 àwọn gòdù fún so ẹyẹ èèyàn mi ní sọ̀rọ̀ jù ọlábọ̀rọ̀ lásán fọmọlúàbí tó bá dẹ́dẹ̀ kó dòdìdì mo kàn bẹ́ẹ̀ ìyá yìí bàbá mi tẹ wà ní diaspora iṣẹ́ yóò ní já sásán ẹ̀mí ṣe lásán àwọn èèyàn yìí tó wà nílé ẹ̀ mọ̀ sọ fún wọn pé kọ́ má sùn o kọ́ má sùn o tó bá sùn ó léwu àti sọ tipẹ́tipẹ́ pásítọ̀ kan jáde ní àtifẹ́ tó 2 years sí bàbá yẹn sọ wípé tó bá ń wẹ̀ kó má dìrà tó bá ń wẹ̀ kó má ṣoògùn ṣùgbọ́n àwọn èèyàn ò gbọ́ wọn ò gbà àwa bá wọn sọ wọ́n pè wá lẹ́lẹ́bọ mi ò ń ṣoògùn ṣùgbọ́n mo sọ fẹ́ yẹ èèyàn wípé ẹ lọ ṣoògùn gidi sára ìwọ tó bá jẹ́ bíbélì ló mọ̀ ká gidi ìwọ tó bá jẹ́ kùránì ká gidi ìwọ tó bá jẹ́ ṣẹ̀ṣẹ̀ ní ẹ tẹramọ́ gidi because ó máa loud gan 2024 wọn ò ní gbọ́ wọn ò ní gbà now ẹ jẹ́ ká gbọ́rọ̀ látẹnu ìránṣẹ́ Ọlọ́run yìí ká gbọ́rọ̀ ìṣítí tí wọ́n ti bá wa sọ láti ọjọ́ pípẹ́ bí wọ́n ṣe ń pariwo tó pé ẹ lọ dira o ẹ lọ dira ẹ lọ dira
wọ́n ní ẹ ṣògùn ẹlẹ́ẹ̀ní ṣògùn wọ́n ní ẹ jẹwédú ẹlẹ́ẹ̀ní jẹwédú wọ́n ní kẹ́mu gbẹ̀gìrì ẹlẹ́ẹ̀mú ní gbẹ̀gìrì òun ló ti ń délẹ̀ yẹn òun ló ti ń ṣẹlẹ̀ yẹn o tó bá jẹ́ pé àwọn ọba yín wọ́n jẹ ẹ̀fọ́ wọ́n jẹ ewédú wọ́n mu omi àgbo gidi ni ìbọn ò ní bá wọn èyí tó jẹ ẹ̀fọ́ tó dẹ̀ mu omi àgbo tó gbá skin òun ló ráyè escape níbi tẹ́ẹ̀mí àwọn méjì ti ṣòfò dànù can you imagine odidi ọba aládé nǹkan tìjú ó di emir of Sokoto àbí emir of Kano àbí emir of Imo mélòó lẹ ti gbọ́ wípé wọ́n yìn níbọn ní títí àbí wọ́n kidnap àfàwọn Yorùbá títí wa kò sí wàhálà ẹwà oníbù yìí ọmọ dáadáa là wà ọmọlúàbí ni wà àti ní ká bá yín gbé bùkátà yín ní láti 2020 àti bá yín pariwo Yorùbá nation ẹlẹ́nu wa ń rùn ká dákẹ́ afẹ́wò bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe tó wà nílẹ̀ ní sí because àwọn kíní burúkú wọn ti ṣe kíní wọn ti wọlé sí yín lára ṣé lásán lẹ́rù bá àwọn màyé tí àlà ni wọ́n rù kùtù àwọn fìgìláńtẹ́ ni ẹ mọ̀ pé gbogbo àwọn fìgìláńtẹ́ tí wọ́n rù kùtù yẹn àwọn Boko Haram ni ẹ̀yin èèyàn mẹ́wàá ṣe kíni ó ṣẹlẹ̀ wọ́n rùkútù custom ẹ mọ̀ pé custom tó rùkútù Boko Haram ni wọ́n kidnapper ni wọ́n ẹ mọ̀ ok Ọlọ́run ò ní jẹ́ kẹ́ mọ̀ because nígbà tá à ń sọ nígbà yẹn lọ àwọn kan ò dá wa lóhùn wọ́n ní rọ́lá ń pa ṣùgbọ́n nísì tó ti kàn wọ́n sí ó dá mi lójú pé ìdílé ọba méjèèjì tí zẹ́ẹ̀tì yẹn ṣẹlẹ̀ sí wọ́n á ti mọ̀ pé nǹkan ṣe wọ́n sí àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n á gbàlù wọ́n máa jó ní báyìí àbí ṣé wọ́n ń jó ní àbọ̀ ń sunkún báyìí ẹ kọ sí comment section ó ṣe ọ̀pọ̀ ọmọ máa jó ní nǹkan tó dá ló ṣẹlẹ̀ àbí lọ́dọ̀ tí wọ́n ní òkè ṣe lọ́dọ̀ tí lẹ́dí kẹfẹ́ Olúwaṣọ nǹkan burúkú ló ṣẹlẹ̀ lọ́dọ̀ ti tèmi ṣùgbọ́n nǹkan gidi ni lọ́dọ̀ ti tiwọn because a sọ fún wọn ó wá ṣúọ̀ fún mi wípé ọba tó escape yẹn if possible ó ṣúọ̀ pé kábíyèsí yẹn máa padà gbé adé yín sílẹ̀ ọmọ àkànlẹ̀ ọmọ sàṣàlà fẹ́mi wọn jìnnàjìnnà ó ṣúọ̀ fún mi pé tó bá ṣeéṣe fún kábíyèsí yẹn gan ni wọ́n ti fi Nàìjíríà sílẹ̀ bí àwọn tẹ̀wọ̀n Canada báyìí gan tí bàbá ti ń jẹ ṣàwámà tí wọ́n ti fi snow ṣeré ṣe wọ́n pé snow la máa fi ṣeré Canada bí àwọn ti wà ní Canada wọ́n ní ẹdíra ẹlẹ́ẹ̀dídira ẹgbọ́rọ̀ látẹnu pásítọ̀. àwọn kan ní Jésù jagun. some people say Jesus Christ did not fight. Matthew 26. Matthew chapter 26. láti 51. from 51. nínú àwọn ọmọlẹ́yìn ẹ̀ kó nǹkan ogun sára. his disciples had ammunition for war. bàrà tí wọ́n mú Jésù báyìí. the day Jesus Christ was called. Pétérù fa ìdáyọ. Peter drew out his sword. ó ṣá ẹnìkan létí. and cut somebody's ear. ẹ̀gbọ́n ti Jésù sọ. do you hear what Jesus Christ said? kò ní kó sọ ìdá ẹ̀. not tell him to throw the sword. jẹ́ padà sínú akọ ẹ̀. he said keep back that sword in the shirt. jẹ́ padà sínú akọ ẹ̀. keep it back in the shirt. ẹ tó bá fi ìdàlá máa fi pa. anybody that kills with the sword shall die by the sword. nísìn. now wọn ò tí ì pa ẹnikẹ́ni. nobody has been killed. wọ́n kàn mú mi. they have just caused me. o lè lo ìdà láti fi pa yàn. so you don't have the right to kill anybody with the sword. ṣùgbọ́n tó bá pa èèyàn. wọ́n pa wọn bàbá ní wọ́n pa wọn. ìdà láwọn fi pa ẹni tó pa yàn. that person will be killed as well. tó sọ nìyẹn. that's what Jesus Christ was saying. tẹ bá ti lọ sí ìwé ìfihàn. if you go to the Revelation. 13 verse 10. 13 verse 10. ẹ tó bá pa nípa ìdà. anybody that kills by the sword. nípa ìdà láwọn ti pa. shall by the sword be slain. bíbélì sọ náà. that's what the Bible says. mi ní kẹkẹ kele lóògùn. I'm not saying you should start going to herbalist house. rárá. no. ṣùgbọ́n ẹ ṣe oúnjẹ mọ̀ kó tó tó yẹ. do things that you know that are right. protect ara yín àwọn ọmọ yín ọkọ yín ìyàwó yín ìlú yín agbègbè yín. you can use to protect yourself, your family, your surroundings, your environment. o lè gbé ìbọn. if you cannot bear arms. bíbélì sọ pé ká padà sí ilé. but the Bible says we should go back home. pé ká fi ẹ̀kọ́ Kristi tì ná. set aside the teachings of Christ. ká padà sí ilé. wọ́n ní ẹ lọ ṣe ògùn. nínú bíbélì ló wà. is it not in the Bible? Hebrew 6 verse 1. Hebrew chapter 6 verse 1. ṣùgbọ́n ó ní ẹ padà sí ilé. kẹ́ ṣe pípé. do the perfection. kí ni pípé? what is the perfection? kí ni pípé? what is the perfection? ó ní ṣùgbọ́n. he said but. ẹ má lò nípa ti èṣù. don't use it in the ways of the devil. ẹ ṣe pẹ̀lú pàtì Ọlọ́run. do it in the ways of God. má ṣe ògùn tó máa bá tiyan jẹ́. má ṣe tó máa pàdéyàn. don't do things that will destroy people's life. ṣùgbọ́n àkókò ẹ̀ nìyí o. but this is the time. bẹ́ẹ̀. àkókò rẹ̀ nìyí. this is the kẹ time. lọ diga. àkókò tá a máa tọ́jú ara wa nìyí. 2024 ó máa ní lẹ́sìn kẹ. mo wá nípa tẹ̀mí. nípa tẹ̀mí là ń bá lọ tẹ́tẹ́lẹ̀. we are going to pray báyìí sí. but now nípa tara mi. we have to go in the physical. mo ti Jésù sọ ni. that's what Jesus Christ said. ní oní olóṣàyà gbàgbà. I'm not saying you should be audacious. rárá o. no. ṣùgbọ́n. but try. tí o bá bọ́ sí gbà náà. if it does not work after you've tried your best. ó kù sọ́wọ́ lọ. then it is left to God. iṣẹ́ àwọn àpọ́sù. Acts of the Apostles. 19. chapter 19. verse 12. verse 12. Paul. ó lo bàtẹ́. he used an apron. kí ni bàtẹ́ yẹn. what's that apron for? ó fi hílì àwọn ènìyàn. he was using it to heal people. ṣé ẹ gbọ́.
Jésù. ẹ lọ dira Jésù. àánú yìí ṣe mí àánú àwọn innocent ló ṣe mí bí Naija. Tara nìyẹn. That is physical. Ṣùgbọ́n Ọlọ́run wá support yẹn. God supported you. Ìwọ tó bá ṣe oògùn If you are doing láti fi protect ìlú ẹ, protect your home, láti fi protect ilẹ̀, to protect your láti fi land, protect gbogbo nǹkan tó ní, to protect everything you á have, ṣiṣẹ́ fún to ọ. work for you. Kókò ò ní fi jà ìwọ tọmọtaya ẹ And àtọkọ war will ẹ. not come upon you and your Tí ò ní fi family. jà ìjọ rẹ, And it will not come upon your á church. ṣiṣẹ́ fún ẹ. ẹ bá mi máa ṣí ẹ ẹ lọ Wọ́n máa sọ wípé ṣoògùn. ẹ má ṣe I nǹkan will kan. say don't do anything. Wọ́n lè kó ọlọ́pàá mẹ́fà méje dán. And they have 6, 7 policemen that are watching over them. àwọn dadi jí o. They have security personnel. Ẹ̀yin tí ẹ lówó ọlọ́pàá kílẹ̀ láti They protect. don't have money to hire Wọ́n police. wá ṣe ojú yín sínú church. They will not put your eyes in the Kẹ máa wá sí church church. so that you can be coming to church. Kẹ máa wá sí church. So that you can be coming to church. Tẹ bá fẹ́ kú kẹ kú. So that if you want to die, you can even Àbí? die. Is that all? Irọ́ o, No. àwọn ọmọjọ tèmi. My own Èmi paper, sọ fún yín I'm bẹ́ẹ̀. telling you, Ẹ má ṣe oògùn kà. don't do Ẹ evil má ṣe ohun tó máa things. bá tènìyàn jẹ́. Don't do things that will distract Ṣùgbọ́n people's Bíbélì lives. tí mo kóòtù fún yín. But what I've quoted, Ẹ tẹ̀lé. Ohun tó bá yẹ kẹ́ ṣe. whatever Ẹ you're supposed ṣe. to Ẹ ṣe. mi ní wáyé tì pásítọ̀ there's no sin in it. mi ní wáyé tì pásítọ̀ ẹ ní mo sàárè ọmọ pásítọ̀ ìyàwó ò ní kú mọ́ yín lórí iṣẹ́ ìránṣẹ́ yóò ní dohun ìkọ̀sílẹ̀ ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi wọ́n lábọ̀ ọ̀rọ̀ lásán fọmọlúàbí tó bá dénú àdòdìdì ọ̀rọ̀ ló délẹ̀ yìí o ọ̀rọ̀ tá ti mára wá sọ láti ijọ́ pípẹ́ àsìkò wá ti tó báyìí o tó yẹ kó dodidi nínú wa tó yẹ ká mú lò tó yẹ ká ṣiṣẹ́ lórí ẹ̀ ó yẹ ká ṣe kí ni ká ṣiṣẹ́ lé lórí Fúlàní ò bá wa ṣeré àwa làwa ń ṣeré tá ń bára wa jà Fúlàní ò fi ojú rere wò wá àwa làwa rí wọn bí ará lẹ́kejì wa ẹ̀yin ọmọ Yorùbá tàtà ẹ lọ dira 2024 ó máa lẹ́tìkẹ́ 2024 ó máa lẹ́tìkẹ́ Fúlàní fojoojúmọ́ dùnkòkò mọ́ yín Fúlàní fojoojúmọ́ ṣe tẹ́sítì lára yín abẹ́rẹ́ pé tẹ́sítì lọ́ ṣe wọ́n láyà oh my God omi fẹ́ jábọ́ lójú mi Lady K calm down I'm not happy mo kàn fakọ gbèlè pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ sí wa ní ilẹ̀ Káàárọ̀ Oòjíire tàdẹ̀lá láwọn ọba tàlá láwọn àgbààgbà ṣùgbọ́n tẹnu wọn ò kò wọ́n ti jẹ dòdò wọn ò lè so dòdò ẹ̀yin ìyá ẹ jẹ́ round up ẹ bá mi ṣe ẹ̀ Lady K ìfẹ́ Olúwaṣe lórúkọ ti tèmi mo mọ̀ pé lùkùn mi náà ìyá mi bàbá mi ẹ ti mọ̀ pé inú mi ò dùn àwọn ọmọ kéékèèké tó kó wọnú gbó lọ́sìn ipò wo làwọn ọmọ yẹn wà àwọn olórí burúkú Fúlàní ọmọ tí ò tí ì tó jábàálé wọn máa jábàálé ẹ̀ bó ṣe kó wọn wọnú gbó lọ ẹ jọ̀ọ́ ẹ lọ download Lemfi app ẹ jọ̀ọ́ ẹ fi send owó sí ìlú Nàìjíríà mo introduce Lemfi app sí ẹ̀yin ọlọ́gbọ́n onímọ̀ olóye ẹ̀yin ìyá yìí bàbá tí ẹ wà nílùú Canada tí ẹ wà nílùú Amẹ́ríkà ṣẹ́rí Lemfi app ó dáa gan-an lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ $1 ti wọ 15 $1 Canadian $1,100 plus dọ́là ti kọjá bẹ́ẹ̀ ó kọjá bẹ́ẹ̀ ṣé tẹ́ bá ti download Lemfi app ẹ máa rí exchange rate yẹn lójoojúmọ́ mi ò ṣẹlẹ̀ láti fi entice anybody èèyàn ló fi ṣàánú fún mi torí mi ò níṣẹ́ lọ́wọ́ kí n máa ṣe èèyàn ló fi ṣàánú mi ìyá tó sì introduce mi sí business ìyá ikú ò ní pa yá àìsàn ò ní ṣe yé àwọn ọmọ yóò ní pàdé alátakò wọn ò ní ṣubú dànù jẹ́jẹ́ ni mo jòkó kí ìyá láàánú abiyamọ gidi kọ́ tó kanlẹ̀kùn mi pé Lady K ó yá bẹ̀rẹ̀ sí ní ṣe business kó tiẹ̀ má ṣe fi bọ́ ọmọ dọ́sìnì tó wà lọ́wọ́ ẹ̀ náà so ẹ jọ̀ọ́ ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ ṣàánú mi ẹ lo referral code mi ẹ fi ṣẹ̀wọ̀ referral code nìkan náà ni ò tẹ́ bá ti lè lo referral code mi àbùṣe ti bùṣe ẹ̀yin tẹ́ wà ní ìlú Canada tẹ́ bá ti lo referral code mi tẹ́ wọ́n lókè program yìí ẹ máa gba $30 bonus ẹ̀yin tẹ́ wà ní ìlú America tẹ́ bá ti lo referral code mi ẹ máa gba $20 as bonus tẹ́ bá dẹ̀ ti install app yẹn máa fún ẹ ráyé rí exchange rate ẹ nídàá ti pé àwọn èèyàn pé èló lẹ́yìn ṣẹ́wó lọ́dọ̀ tí yín bá yẹn gbà ẹ bá mi ṣẹ́wó ẹ máa ṣẹ́ fún ẹ ráyé so ẹ lọ download Lemfi app ẹ máa gbàgbé gbogbo product iléeṣẹ́ tí yẹn natural batanta wà lórí ẹgbá bákan náà dẹ̀ ní Royal Hotel ní ìlú Ìbàdàn ẹ̀yẹ kan gọ́gùn ẹ̀ pé Royal Hotel TM Royal Hotel TM Royal Hotel wà lórí gọ́gùn wà lórí Twitter wà káàkiri TM Royal Hotel January ọdún ìyòwò la ṣe hotel tó gba ski tó gba fẹ́ tó wà òkè dáadáa ní ìlú Ìbàdàn ẹ lọ bẹ̀ kẹjá yóò rí yín ẹ flẹ́ńjọ security wà insurance cover yín
àbọ̀ Ọlọ́run wà lórí yín, ẹ gbàbẹ̀ lọ, ẹ lọ ṣe fàájì ẹ̀yin bàbá. Mi ò fẹ́ pẹ́ lórí ètò because I'm not happy pẹ̀lú gbogbo ohun tó ń ṣẹlẹ̀ sáwọn èèyàn wa, mo kàn fa kọ́ gbé ni. Gbogbo àwọn tí mo fi ṣe yẹ̀yẹ́ yẹn kì í ṣe pé bẹ́ẹ̀ náà nínú mi dùn sí, but kí la wá fẹ́ ṣe. Àwọn nǹkan bí ìwà tó bá ti kọjá ẹkún, ẹ̀rín la dẹ̀ máa fi yí òun làwọn ọ̀rọ̀ yẹn. Ẹ ṣé gan, mo dúpẹ́. Tẹ́ bá wò mí fún ìgbà àkọ́kọ́, ẹ subscribe sí YouTube channel mi, ẹ turn notification bell yín. Mo fi ìyọ́nú Olódùmarè bẹ̀ yín. Mo wá fi àsìkò yìí sọ fún gbogbo ìyá yìí bàbá mi wípé birthday mi ti dé tán, ìjọ Friday ni birthday mi, February 2nd ìjọ tó lọ́nà. Ẹ ṣàánú ọmọ tí ò ní ṣẹ́ lápá ọ̀ tó dẹ̀ fẹ́ ṣọjọ́ bí ní Canada, Adékòdèrè, Canada gbà mí ọdún dé. Ààrẹ ebú tó máa bú mi nìyẹn. Ọmọ tí ò lọ lóyìnbó rí débi tó máa ṣọjọ́ bí ìlú òyìnbó wá ìjà fẹ́ ṣe birthday ìlú òyìnbó lédè kéyìn náà. Ẹ má wo tiwa mi, ẹ má wo tẹ̀ṣẹ̀ mi, tọ́lọ́run ní kẹ́wọ́. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ ṣàánú mi, birthday gift mi. Ẹ jọ̀ọ́ ẹ ní dààmú, ẹ ní sọmọ nù. Ẹ tẹ̀ bá mi gbé gbá ọpẹ́ pé tọdún yìí mo padà sílùú òyìnbó. Ẹ ṣé gan, ó dàbọ̀.